Mo ṣe alábàápàdé fídíò kan lórí social media níbi tí ọ̀rọ̀ ààrẹ Iran Ayatollah tó ti mú oríṣiríṣi awuyewuye dání. Ṣé ẹ mọ̀ wípé bitter truth lórí ètò yìí nílé iṣẹ́ tiwa àti àwọn analysis kọ̀ọ̀kan lédè Yorùbá lọ́lọ́run fi ràn wá. Èrò ọkàn tiwa àwa ó sọ. Ṣé ẹ rí àwọn tí wọ́n ń protest lórí ọ̀rọ̀ ikú Ayatollah, pàápàá jùlọ ọkùnrin kan lórí tẹlifíṣàn Russian TV, bóyá agbẹnusọ ni o fún ilẹ̀ Iran, bóyá ọ̀kan lára àwọn tó ń bá Ayatollah ṣèjọba ni. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ lórí ikú Ayatollah ni wípé àti ilẹ̀ Israeli o àti ilẹ̀ Amẹ́ríkà o, wọ́n ó bẹ̀bẹ̀ fún àánú wọn ò ní rí. Gbogbo wa la mọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí. Ká sọ wípé ìtò ń sọ ni wípé wọ́n máa bá ilẹ̀ Israeli àti ilẹ̀ Amẹ́ríkà jagun, ìyẹn ìlú Iran nìkan. Wọ́n bá ilẹ̀ Israel àti Amẹ́ríkà jagun. Bóyá wọ́n sọ àdó olóró síbẹ̀ ní o, àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ. Ṣùgbọ́n ẹ jágbọ́n tárákùnrin yìí sọ náà. This is not just an existential war. Backed by tens of millions, we will strike such devastating blows that you will beg for mercy. These fanciful dreams of yours will not last more than a few days. Nígbà tó sọ̀rọ̀ ìtàn kò tó bóyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ó tún ṣe alábàápàdé èsì ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó jáde láti ìkànnì Donald Trump. Ó fún wọn lésì. Èsì ẹ̀ náà ni ẹ̀ ń wò yìí. Donald Trump reply wọn, ó ní Iran just stated that they are going to hit very hard today. Ìyẹn ni pé ọ̀rọ̀ tí àwọn Iran sọ wípé àwọn ó kojú oro, àwọn ó ṣe síá fún ilẹ̀ Amẹ́ríkà. Ada they have never hit before. Ìyẹn ni wípé èyí tí àwọn ò ṣe rí, ìjà táwọn ò jà rí, ẹ̀san táwọn ò gbà rí, ìgbésẹ̀ táwọn ò gbé rí, àwọn ṣetán láti gbé sí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel. Trump wá ní they better do that. They better do that. Kàn ṣe ó tiẹ̀ dá kẹ́ ẹ ṣe. Àwọn Iran ni Donald Trump ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ padà o. However, because if they do, we will hit them with a force that has never been seen before. Ó ní tẹ́ bá gbé ìgbésẹ̀ yẹn, tẹ́ bá dán wò, irú èyí tí kò ṣẹlẹ̀ rí látọ̀dọ̀ àwọn sí ibikíbi, àwọn hit wọn kọjá bẹ́ẹ̀ o, èyí tí wọn ò rí rí nílé ayé wọn. Thank you for your attention to this matter. Ó ní wọ́n ṣe o bí wọ́n ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ tó ń sọ yìí o àti ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, wọ́n dẹ̀ ṣe fún ọ̀rọ̀ tí wọ́n sọ. Ó dúpẹ́ lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ Ayatollah. Now ibi tá à ń bọ̀ ni oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbálá ayé, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, èyí tí Donald Trump ń kọ̀ fún àwọn kan. Àwa ò sọ pé Donald Trump dáa tán, kò sẹ́ni tó dáa tán, ṣùgbọ́n ẹni tó dáa jù lásìkò yìí, bóyá Ọlọ́run ló rán ni o láti jẹ́ kí àwọn ìran àti ìlú country tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n ní ẹlẹ́sìn míì lára kan sowọ́ agbéjẹ́mọ́wọ́. Òun ni Donald Trump, ẹni tọ́lọ́run rán ni. Tó bá jẹ́ ìfẹ́ inú ẹ̀ náà nítorí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ló ń ṣe, so far tí ẹ̀sìn kìrìsìtẹ́nì tí kò ti ní ẹ̀sìn míì lára tó bá gbèjà wọn, kò sí nǹkan tó burú ń bẹ̀, torí pé láwọn àkókò kan Ọlọ́run máa ń rán olùgbèjà sí ẹni tí yà ń jẹ lọ́nà àìtọ́. Donald Trump akínni, ṣùgbọ́n gbogbo nǹkan tó rí kì í ṣe Iran nìkan ni wọ́n wà lẹ́yìn àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀míṣòfò lórí ẹ̀sìn Islam, pàápàá jùlọ èyí tí wọ́n pè ní jihad. Èyí tá a bá ṣe lórí ètò wa Bitter Truth, tí mo bá sì ń ṣe mùsùlùmí,
òun ni màá sọ nípa mùsùlùmí, nítorí wípé gbogbo country tí wọ́n ń gbìyànjú láti jẹ́ kan islamize Nàìjíríà, tí wọ́n ń kó nǹkan ìjà ogun fún àwọn agbésùmọ̀mí, làṣírí wọn ti ń tú sọ́wọ́ Trump. Àwọn kọ́ ló máa dájú ènìyàn, àwọn kọ́ ni wọ́n ń pinná tí wọ́n á máa sọ̀rọ̀ pé ẹni tí ò bá ṣe ẹ̀sìn Islam yóò wọ̀ná. Ṣé àwọn ni wọ́n ń pinná? Ṣé wọ́n ti lọ, wọ́n ti dé rí? Ẹ̀sìn Islam tí wọ́n ń sọ nípa èyí, kí ni wọ́n mọ̀ nípa ìtàn tó bí? Ṣé tí wọ́n kọ sílẹ̀ ni àbí ẹ̀tàn? Gbogbo ẹ̀sìn lásìkò tá a wà yìí, kò sí tó dàbí ẹ̀sìn ìbílẹ̀ tiẹ̀, ìbílẹ̀ tiwọn. Àwọn India dọ̀la, àwọn Chinese tí wọ́n kó nǹkan ìjà ogun lórí allegedly tí wọ́n ní wọ́n wà lára àwọn tó sponsor àwọn agbésùmọ̀mí àti afẹ̀míṣòfò fún àwọn tí wọ́n ń jàjà jihad àti sharia yìí. Ṣé wọ́n ń ṣe Islam ni? They are doing it because of their own gain. Kí sì ni gain wọn? Resources tó wà lórí ilẹ̀. Wọ́n sì mọ̀ wípé ẹ̀sìn Islam yìí ni wọ́n lè fi bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn tí wọ́n wà lórí ilẹ̀ yẹn, táwọn fi máa wá àwọn resources yẹn lọ́nà àìtọ́ àtọ̀nà àìbófinmu. Kì í ṣe pé ẹ̀sìn Islam ni wọ́n fẹ́ràn tó bẹ́ẹ̀. Àdúrà wọn ń gbà, wọ́n ń kó nǹkan oní nǹkan, bẹ́ẹ̀ làwọn ń pariwo pé ìta Amẹ́ríkà fẹ́ ṣe, tí wọ́n ṣe ń yọjú sọ̀rọ̀ Nàìjíríà ni pé kí wọ́n lè lé àwọn tó nítorí resources wa. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tẹ́ bá gbẹ̀mí àwọn èèyàn là, kán máa kó resources. Àwọn China tó ń kó, ṣe bí wọ́n ń fogún jà àwọn ọmọ onílùú ni. Àwọn Pakistan tó wà lẹ́yìn àwọn agbésùmọ̀mí allegedly, Turkey allegedly, wọ́n ṣe dárúkọ Amẹ́ríkà sí, wọ́n ṣe dárúkọ Israel sí. Ọlọ́run lolùgbèjà ẹ̀dá, ó dẹ̀ máa ń ran olùgbèjà wá ni. Kò wá tán síbẹ̀ o, àfi bíi wípé tó bá jẹ́ Kìrìsìtẹ́nì ẹni tó kú yìí, tí Amẹ́ríkà dì pẹ̀lú ẹ̀, tàbí tí Israel dì pẹ̀lú ẹ̀, àwọn ò sọ wípé Amẹ́ríkà ló dì pẹ̀lú Ayatollah, àmọ́ ń pa ẹ̀. Allegedly, àwọn ni wọ́n fẹ̀sùn kan ilẹ̀ Amẹ́ríkà. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹlẹ́sìn míì ni, àwọn pípù yóò ní jáde. Kí ló dé tí ẹ gbé ẹ̀sìn? Mo ò sọ gbogbo mùsùlùmí o, pàápàá jùlọ ti South ń bíbá, yàtọ̀ fáwọn ọmọ àlè kọ̀ọ̀kan o, ọmọlúàbí ni wá o. Ẹlòmíì, ó easy fún ẹlẹ́bọ láti gbé pẹ̀lú Kìrìsìtẹ́nì, ó easy fún Kìrìsìtẹ́nì láti gbé pẹ̀lú mùsùlùmí, ṣùgbọ́n kò rọrùn fún mùsùlùmí láti gbé pẹ̀lú ẹlẹ́sìn míì, ìyẹn àwọn alákatakítí ẹ̀sìn. Wọn ó jẹ́ kó mọ̀ báyìí ni wípé àgàgà àwọn kan tí ṣòkòtò wọn ò ṣe bẹ́ẹ̀ balẹ̀, tí wọ́n fi ara wé àwọn Fúlàní, kì í dẹ̀ ṣe gbogbo wọn o, ọmọlúàbí làwọn kan nu wọn. Ṣùgbọ́n àwọn kan máa jẹ́ kí àwọn kan mọ̀ wípé ẹ̀sìn tẹ̀ ń sìn yẹn máa wọ̀ náà, ẹ̀ ní wọ àlùjánnà. Ṣáwọn ni wọ́n ń pè. Tẹ́ ẹ bá jọ ń gbé, tẹ́ ẹ bá ṣọ́ra, wàhálà ni nítorí ẹ̀sìn. Now, wọ́n tún jáde síta, wọ́n protest. Ìtawà dẹ̀ gbọ́ nínú tá à ń wò ní wípé àwọn ìdá kan wọ́n support Amẹ́ríkà. Gbogbo fídíò yẹn náà máa fi hàn yín. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Amẹ́ríkà. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé àwọn gbẹ̀san. Ìtumọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú Iran ni wọ́n mọ̀ wípé àwọn ìwà tí àwọn ìjọba wọn ń wù lórí ẹ̀sìn kò dára tó. If not, tí Ayatollah bá dáa, kò yẹ kárí 2%, 1% tó máa dúpẹ́ lọ́wọ́ Amẹ́ríkà pé wọ́n ṣe. Fídíò tí wọ́n fi protest, ẹ jẹ́ kí kájọ wò. Èyí tí wọ́n fi protest lè yan àjọrí yẹn,
ṣé nítorí pé Ayatollah kú? Kò sí béèyàn bá jẹ́ ìkà ẹ̀dá yóò láwọn èèyàn bíi tiẹ̀. Téèyàn bá jẹ́ ẹni tí kò wà reasonable yóò láwọn èèyàn tó jọ pọlọpọlọ bíi tiẹ̀. Béèyàn bá jẹ́ ẹni tí ó sọ̀kù sọ́jà yóò léèyàn bíi tiẹ̀. Gumi náà sọ̀rọ̀ lórí ikú Ayatollah. Ẹ jẹ́ á wo nǹkan tí Gumi sọ. Gumi ní lórí péèjì ẹ̀ lórí Facebook, Ayatollah Ali Khamenei, a lucky soul. Ó ní olóríire ọkàn ni Ayatollah. He died in jihad against killers of innocent children and women in Gaza and elsewhere. Ó ló bá àwọn ó jagun jihad, ó kú sínú ẹ̀ pẹ̀lú àwọn against yẹn, pẹ̀lú àwọn tí wọ́n ń pa àwọn ènìyàn olóòótọ́ olódodo níbi gbogbo. Amẹ́ríkà ló ń bá wí o, Gumi ló sọ̀rọ̀. Ìtumọ̀ tó ń sọ ni wípé jihad inú ẹ̀ ní Ayatollah kú sí. Àwọn Amẹ́ríkà ló ń sọ wípé wọ́n ń pa àwọn aláìṣẹ̀. Ẹ jọ̀ọ́, àwọn wo ni jihad ń pa? Àwọn tí ò ṣẹ̀sìn Islam. Ẹ máa wo bí Gumi ṣe ronú o. Àwọn terrorist Gumi ń pa tó ń negotiate pẹ̀lú àwọn tó ń pa èèyàn yìí, ṣé wọn ń ṣe innocent soul? But Ayatollah tó ń ja ìjà jihad ni a lucky soul. Ẹ máa gbọ́ o, a sì ní nǹkan kan náà ní wá, ìrònú wa ò sì dọ́gba. His blood will fuel the change in the Ummah. Ẹ̀jẹ̀ rẹ̀ ó yí àwọn nǹkan kan padà. He stood firmly for justice and didn't hide in bunkers. Ó dúró lórí òdodo, jihad lòdodo. For those who killed him or assisted in killing him, àwọn tó pa, àwọn tó lọ́wọ́ nú ikú ẹ̀, let us see what they will live to do in this world. Ẹ jẹ́ ká wo nǹkan tí wọ́n dànù ayé. Ìtumọ̀ èyí tó jẹ́ wípé kànràn kí Gumi kó gbé ìgbésẹ̀ láti pìwàdà. Ẹ ń bá rántí ikú Gáà kó sòótọ́. Orí jihad ló wà. Why tẹ́ ń fi ẹ̀sìn tiyín ní ọmọlàkejì lára? Why tí ìgbàgbọ́ tiyín tó fi gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ ẹlòmíì? Now, ẹ jẹ́ n padà síbi ọ̀rọ̀ Gumi. Ìtumọ̀ pé concept of jihad ni àwọn tó kú sínú ogun mímọ́. Wọ́n ní holy war. If you died in jihad as a jihadist, you died of holy war. What is holy war? Ṣé ogun kan wà tó jẹ́ holy war? Holy war lórí kíni? Lórí ẹ̀sìn, lórí Ọlọ́run tẹ́ ń gbèjà, tẹ́ ẹ̀ rí, tẹ́ ẹ̀ mọ̀. Ọlọ́run tó ní má ṣe pa ènìyàn, kòkòrò tó lè dá, tá à ń pa gan, inú Ọlọ́run ò dùn sí. Ọlọ́run tí kò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ lẹ wá fi abẹ́ Islam, ẹ̀yin radical Islamic practitioners, Fúlàní, lẹ wá gbé jihad sórí. Any reasonable person torí ẹ̀ bá pé kò ní gbèjà ẹ̀sìn, kò dẹ̀ ní gbèjà Ọlọ́run, kò ní gbèjà kankan ń bẹ̀ torí Ọlọ́run ò ṣeé gbèjà. Ó wá túmọ̀ sí pé àwọn tó fẹ́ máa practice ẹ̀sìn yìí àti àwọn tí wọ́n fẹ́ introduce sharia àti jihad sí, wọ́n ń kọ́ wọn ní ọ̀nà ìpànìyàn àti ìfẹ̀míṣòfò fẹ́ni tí kò bá ṣe tiwọn. Ẹ̀sìn yẹn nìyẹn o. Ìtumọ̀ nǹkan tí Gumi ń sọ fún wa nìyẹn o. Ẹ̀yin Mùsùlùmí tòótọ́, ẹ wá ọ̀nà míì láti gbàṣẹ ẹ̀sìn yín, ẹ má tẹ̀lé àwọn pípù yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀jẹ̀ á kún ọwọ́ yín. Bẹ́ẹ̀ pa èèyàn tẹ́ ẹ bá ti lọ́wọ́ sí sharia àti jihad, ẹ̀jẹ̀ ti wà lọ́wọ́ yín. Torí ìtumọ̀ ìtàwọn Fúlàní yìí tí wọ́n ń gbé bọ̀ rèé, wọn àdẹ̀ lè sinmi torí pé ó ti wà nínú ọpọlọ wọn.
ṣé àwọn tá a jọ máa gbé pera wa ní wọ́n Nàìjíríà lélẹ́yìí, despite the fact pé America strike wọn, wọ́n sì tún ṣe lọ torí pé wọ́n ti nígbàgbọ́ pé làwọn gbọ́dọ̀ ṣe, àwọn ń jà fọlọ́run. Then why are we together? Kí wọ́n ṣe ẹ̀sìn Islam tiwọn bọ́ bá ṣe mọ́, ká fún àwọn mùsùlùmí South sílẹ̀ bọ́ bá ṣe mọ́, àwọn tó bá jẹ́ tiwọn ni wọ́n fara mọ́ kán lọ kó bá wọn kájọ máa ṣiṣẹ́ rí àwọn. Láfi ní ẹni tí ẹ bá rí traces ṣàríà lára ẹ̀ tó bá campaign tó fẹ́ dìbò, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dìbò fún o. Bí bẹ́ẹ̀ kọ́ ikú àtàrùn lẹ dìbò fún, torí wọn ò lè sinmi láti pààyàn. Ìtí jihad àti ṣàríà tó gbé dání nìyẹn. Èmi ò deceive ara mi, we are not the same thing. À ń ṣe nǹkan kan náà torí gbogbo nǹkan wa pátá kò dọ́gba. Ẹ wo bí wọ́n ṣe ń ronú. Instead peace, wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ni. Nísìn wọ́n ti ń sọ ẹ̀sìn Islam lẹ́nu torí pé ẹ̀sìn kọ́ ni à ń sọ nípa ẹ̀ mọ́, ìhùwàsí tí wọ́n là ń condemn. Kò sí tó kàn wá pẹ̀lú ẹ̀sìn Islam tàbí kìrìsìtẹ́nì ẹnìkan ló dáa jù tàbí tìbílẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ, àwọn ẹ̀sìn bá tìbílẹ̀ láyé ni. Wọ́n dẹ̀ ti sọ fún wa wípé ìtí àwọn bàbá wa ń ṣe ò dáa, ṣùgbọ́n táwọn bàbá tí wọ́n gbé wá làwa fẹ́ tẹ̀lé. A fi bàbá tiwa sílẹ̀, à ń sin bàbá oníbàbá. Kò sẹ́ni tó ní ká mọ̀ sí lọ́hùn. Bí ìka ṣe wà nínú kìrìsìtẹ́nì, tí ká wà nù mùsùlùmí, tí ká wà nù babaláwo, bẹ́ẹ̀ lèèyàn rere wà nù gbogbo àwọn ẹ̀sìn tá à ń sọ yìí. So depend lórí irú èèyàn tí wọ́n bá jẹ́. Ọkàn ẹni nìgbàgbọ́ ẹni. Ọlọ́run lẹ̀sìn. Now lórí ikú Ayatollah, wọ́n fẹ́ dógun míì lẹ̀. Gbogbo àwọn country tí wọ́n ń sponsor àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, Ayatollah wà láàrin wọn. Ẹgbọ́n tí Gumi sọ nípa ikú Ayatollah, ó ń sọ fáwọn afẹ̀míṣòfò wípé bí wọ́n bá ti kú sínú jihad, ọ̀run rere ni wọ́n ń lọ. Báwo la ṣe fẹ́ jẹ́ nǹkan kan náà? Àwọn tó nígbàgbọ́ nínú ogun ẹ̀sìn láti pa ẹnì kejì àti àwọn tó nígbàgbọ́ nínú àlàáfíà àti ìfẹ́, ẹ wá ń pè wá ní nǹkan kan náà. Ẹ̀yin ìjọba, a mọ̀ pé kò rọrùn. Ṣe mọ̀ pé àwọn Europe tí wọ́n so wá pọ̀ amalgamation, kì í ṣe pé àwọn náà ò mọ̀ pé ó ti tó àsìkò kó ní kálukú wà láyé ẹ̀, torí pé kò lè máa lọ báyìí. Bitter truth ni, ara yín korò. 2027 ló wà nínú ọpọlọ yín, 2027 ló wà nínú ẹ̀mí yín. Àwọn ò sọ pé kó má rí bẹ́ẹ̀, bọ́lọ̀ ń bá pè bẹ́ẹ̀. A kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ìtò ń lọ yìí ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ́run ó bi yín léèrè kó gbé ìdájọ́ lé yín lórí nítorí àpò ara yín, torí national cake, ẹ̀mí èèyàn dẹ̀ ń ṣòfò. Èmi ò sọ pé wọ́n Nàìjíríà ò remain, ṣùgbọ́n tá à ń sọ ní pé àwọn tá a jọ ń jẹ́ wọ́n Nàìjíríà yìí, a kì í ṣe nǹkan kan náà in anything, in culture, in language, in thinking. Torí ìsìnlẹ̀ máa ní wọ́n ń campaign fún division. Bí ẹ bá wá campaign fún division gan náà lásìkò yìí, ẹ ń bá campaign fún division, ara ti ní ni. Kò fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ikú lójoojúmọ́, ọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀, wọ́n dún bú èèyàn lójoojúmọ́ lọ́dọ̀ ẹ̀yà kan tá a jọ pera wa ní one. Can we for life? Ẹ má jà fi gbogbo nǹkan ṣòṣèlú. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn kan wà nílẹ̀ òkè ọya náà tí wọ́n ń pè middle belt, wọ́n ń ké, wọ́n ń sunkún lójoojúmọ́. Kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní kíákíá tí ọwọ́ ìtàjẹ̀sílẹ̀ yìí fi lè rọlẹ̀, tá a fi ní rí mọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà tó kórìíra ẹ̀yà míì nítorí ẹ̀sìn? Bẹ́ẹ̀ ni, nítorí ẹ̀sìn. Ṣé bẹ́ẹ̀ ni kó máa lọ ni? Agbára ò ká wọn o. Dẹ̀ ṣé agbára ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lè ká wọn? Torí àwọn tó yẹ kí wọ́n máa sáré bí security ó ṣe wà ìbò 2027. Ojú ń tì mí nígbà míì tí n bá gbọ́ news, gómìnà mi ọ̀rọ̀ 2027 ló máa sọ. Tẹ́ ẹ̀ bá ṣọ́ra, wọ́n á máa wá bẹ̀yìn náà kẹ́dùn láìpẹ́.
ẹ ṣí bẹ́ẹ̀ ṣe ń wò wá bitter truth ni o. Ẹ má sọ pé mo ní kán pín Nàìjíríà o. Bí n bá sọ pé kán pín Nàìjíríà, ìwà àwọn Fúlàní ẹlẹ́sìn alákatakítí ni o. Kò sì yé wa mọ́ níbi tẹ́ ẹ̀yin gan fẹ́ gbé gbà. Wọ́n ti bàjọba jẹ́ mọ́ yín lórí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀ ń gbìyànjú. Ọlọ́run gbọ́, ẹ̀ ń gbìyànjú. Agbára àwọn pípì ti pọ̀ tipẹ́. Ọlọ́run á fún yín ṣe. Ṣùgbọ́n èyí tó yẹ kó pọ̀ jù lọ́dọ̀ àwọn aṣòfin wa. Èsì 2027 o. Ó yẹ kán máa forí gbárí láìsàn láìwo, kán máa ní kí ló dé tí pàdé wọn pọ̀ tó báyìí, kán máa ní lórí insecurity tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Bí wọ́n bá fẹ́ sọ 2027 kò yẹ kó tó 20%. Ìwà ìlójútì ni. Jùwà Master Channels lẹ tí mo wá Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹni ó bá tabà kó má fi ṣèbínú o. Bó bá dẹ̀ fi ṣèbínú kò ṣe tó fẹ́ ṣe. Tó bá fẹ́ pààyàn kó pààyàn kó náà máa gbáyé kó má kú mọ́. Á pàdé ńgbà mi.